kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ because ọ̀rọ̀ yìí ń sìn kò yé everybody mọ́ ẹ gbọ́ voice yìí. No problem ọlọ́run máa bá ẹ wá jẹ ní o ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ń rí jẹ ní o náà ọlọ́run àtúbọ̀ wá jẹ ní o yẹn sí ní agbára ọlọ́run àdúrà wa máa gbàlẹ́ ọ lórí bí o sì gbàgbọ́ pé àdúrà wa lè gbà àdúrà àwọn bá sọ̀rọ̀ ó máa gbàlẹ́ ọ lórí tí wàá rí jẹ ní o lágbára ọlọ́run thank you God bless. Ó dáa púpọ̀ ó ṣe púpọ̀ tẹ̀lé ìfẹ́ ọkàn rẹ olúwa ṣeun olúwa máa bá mi ṣe ọ̀nà rẹ ní rere èmi gan ò lè bá ẹni tí kì í ṣe ní ẹ̀mí ní ilé bá rẹ ẹni tí ò yẹ nǹkan tí bá ń ṣe tí ò bá understand so nígbà tẹ̀ ti jẹ́ pé inú rẹ ló ti wá yẹn àwọn fúri o ọlọ́run máa ṣe ọ̀nà rẹ ní rere kò sí problem ó ṣe púpọ̀ thank you God bless you. ẹ má kàn fún mi pé ṣe nǹkan tó fẹ́ ẹ sọ fún mi cancel or no cancel nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn ọ̀nà ìbá yín ẹ̀dẹ̀ ń ṣe bíi pé kìíní ẹ sọrí bíi kìíní. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ṣé ti gbọ́ a ní ò gbúdọ̀ jẹ́ ẹni tí ohun yẹn ń jọ kò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ o mi ò dájọ́ àmọ́ ó jọ gàté kò jọ gàté ó ń fẹsẹ̀ méjèèjì tira wọn ohun tá lẹ́gbọ́n yẹn voice note tẹ́ gbọ́ yẹn ohun tá ló jọ létí yín sà lọ́hùn tí ó lè jẹ́ ẹni tí èmi àti ẹ̀ ń rò kó lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó lè jẹ́ bẹ́ẹ̀. now ìbéèrè táwọn èèyàn ń béèrè ni wípé ta ló ní voice yẹn ìbéèrè táwọn èèyàn ń béèrè ni wípé ta ló ní voice yẹn kódà bàbá wòlíì tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn náà ń béèrè wípé ta ló ní voice yẹn èmi náà ń béèrè wípé ta ló ní voice yẹn àti kíní àti kejì then mo fẹ́ sọ̀rọ̀ lórí bàbá yìí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa ń dásà kan ẹgbọ́n kan tó máa ń sọ tẹ̀tẹ̀ láwùjọ ẹ̀fọ́ ogun sẹ́mìsẹ̀ tẹ́ láwùjọ gbẹ́kọ́ ẹ̀tí awo ńlẹ̀tì ọ̀gbẹ̀rì ní tẹ́ awo gbọ́dọ̀ tẹ́ adé afún pankẹ́rẹ́ tí ń lọ sáwùjọ àwọn rẹ̀ wọ́n ní pankẹ́rẹ́ ò ní tẹ́ o awo kan ò sì ní tójú ọ̀gbẹ̀rì kó dáfà rẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀yin bàbá wa mọ́nimọ́ni lẹ máa ń sọ ẹ kì í wọ́n dẹ̀ máa ní awo ní máa ń gbọ́ awo ní gbọ̀wọ́ báwo bá gbé awo ní gbọ̀wọ́ awo atẹ́ awo afàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nìyẹn o ṣùgbọ́n sìn bọ́rọ̀ wá sí ń lọ sìn ó yà mí lẹ́nu pé àwọn ní ẹ̀yìn Christianity nǹkan tó ń jáde lẹ́nu àwọn wòlíì kan kò kù díẹ̀ káàtó ní kẹ́yìn tẹ́ ń ṣépè má ṣépè mi ì bó lọ anybody ṣùgbọ́n báwọn mi ṣe ń sọ níbi kó ṣubú up till this moment kò tí ì sẹ́ni tó lè sọ pé nǹkan báyìí ló ṣe ìyàwó wọn kò tí ì sí ju pé àdìpẹ́ bàbá yẹn kàn sàn smile tèmi dẹ̀ believe pé ṣe é sí ní àwọn aláṣẹ instead of tẹ̀yìn tẹ̀jẹ́ ṣàwáwò wọn nínú iṣẹ́ ìrànṣẹ́ tẹ̀fẹ́ wá sílé social media tẹ̀ ń pèrò bíi kó ṣubú tàbí kí ẹ̀sìn ọlọ́ta wọn ṣẹ̀sìn ẹ̀ ṣe tó àwọn àgbàgbà ṣẹ̀sìn yẹn lọ kẹjọ sọ àsọyépọ̀ bíbélì sọ pé wá ẹjẹ àjọ sọ àsọyépọ̀ bíbélì sọ bẹ́ẹ̀ bíbélì sọ pé ìbùkún ní fún ọmọ ọdún náà tó fẹ̀gbọ́n ṣe iṣẹ́ ìrìjú ẹ̀ kí ló tẹ̀ fẹ̀gbọ́n ṣe iṣẹ́ ìrìjú yín bíbélì sọ pé kí ìyapa kó má ṣe wà ní àárín yín kí ló tẹ̀ ìyapa wà láàrin yín kí ló tẹ̀ gbogbo yẹn lè kí ẹ̀ tó ọ̀rọ̀ bára yín sọ kí ló tẹ̀ ara yín tẹnu yóò ká ara yín kí ló tẹ̀ inú gbogbo yín ò kónú ìjọ CAC bọ́tú wa ká ní ìjọ míì ló ń dẹ́rù ilé ìwò ẹ ti máa jáde ẹ ti máa sọ̀rọ̀ mú mọ̀ yín náà àjọ mọ́ra wa dáadáa mo súnmọ́ àwọn CAC ẹ ti máa kílẹ̀ lára nǹkan tẹ̀ especially kúlọ̀ jẹ́jọ́ aláṣọ funfun nínú nǹkan báyìí lọ ṣẹlẹ̀ sí ẹ ti máa kílẹ̀ ọ̀rọ̀ yẹn lè máa fi ṣe tọ́pìkì wàásù ṣùgbọ́n ó yà mí lẹ́nu wípé ẹ̀yin bàbá wa yìí inú yóò kónú ẹ lè bára yín sòótọ́ ọ̀rọ̀ láti òkè títí dé ìsàlẹ̀ because ọ̀rọ̀ yìí simple àwọn aláṣẹ ṣèṣì dẹ̀ wọ́n dẹ̀ fọwọ́ lé wọ́n dẹ̀ ń wòran ẹ dẹ̀ fọwọ́ lé ẹ̀ ń wòran ẹ̀yin náà ò lè pé bàbá wò lé níbo níyàwó ẹ wà tó bá tó dẹ̀ ṣàlàyé fún yín tó bá yẹ pé ẹ fẹ́ disclose ẹ on social media kẹ́ẹ̀dẹ̀ pé àwọn ẹgbẹ́ àwọn bàbá tí ẹ mọ̀ pé wọ́n ń jáde lórí social media yìí tó ń jẹ́ àwọn wòlíì stress yìí kẹ́ẹ̀dẹ̀ sọ wọn pé ibi báyìí ìyàwó ẹ wà bó ṣe fídíò call ẹ máa ṣe pẹ̀lú ìyàwó wọn kẹ́ẹ̀dẹ̀ rí ìyàwó ẹ gbogbo ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ tán ẹ ń pẹ́ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ń ta epo sí àlà Christianity ni because àwọn tí ò kì í ṣe Christian gan ti ń sọ àwọn nǹkan míì pẹ̀lú nǹkan tó ń jáde lẹ́nu àwọn ìránṣẹ́ Ọlọ́run míì àwọn yẹn ti ń sọ̀rọ̀ kùbákùgbé sí Christianity pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn àwọn mọ̀tẹ̀bá yìí sòótọ́ kan fún yín lẹ́nìí mo sọ̀rọ̀ kan fún blogger kan lánàá ìbá sọ pé àwọn pásítọ̀ yẹn ìwọ ọwọ́ wọn mọ̀ wòlíì yẹn ò mọ̀ ọwọ́ àwọn wòlíì yẹn ò mọ̀ mo ní tẹ́ ẹ bá rí ẹnìkan tó nà ń jẹ́ wòlíì wọ́n ń ṣe pálapàla tí ẹ ká nǹkan búkú mọ́ lọ́wọ́ kì í ṣe wòlíì o
ó ti ń ṣe iṣẹ́ bílá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá fojú bo sí abẹ́ Christianity ni bí tẹ́ sọ náà wípé tó bá di òpin ayé Jésù ló sọ ó ní àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa wá tó jẹ́ ìkòkò ni wọ́n ṣùgbọ́n tí wọ́n da òwò àgùntàn búra ẹni máa fi pé oníṣẹ̀ṣe ni babaláwo ni oníṣègùn ni tó pé iṣẹ́ tó ń ṣe nìyẹn ó ní pé èèyàn ò jẹ mọ́ òun náà ó lọ wá àti bàbá ó pa àti bàbá ó ní òun ṣe church tó máa kálu ẹni bẹ́ẹ̀ tó máa sọ wọn ní sọ pé wọn ní dárúkọ iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ wọn ní wòlíì ni wọn ní sọ pé oníṣẹ̀ṣe mọ́ tàbí wọn ní sọ pé babaláwo mọ́ ẹni máa fi pé àáfàá ni àdáàzọ àti máa rí wọn ẹ̀sìn ní ìjọ kérúbù tó máa kó tẹ̀sí bí sọ́run àáfàá ni míì kò fi sí àáfàá yìí sílẹ̀ ó rí pé kò jẹ mọ́ ló náà lọ pa àti bàbá lọ́rọ̀ rẹ́ǹtì rúùmù kan tó náà ń ṣe church tó bá mú rẹ̀ níbẹ̀ wọ́n ní sọ pé àáfàá ni wọ́n ní kérúbù ni orí kérúbù kí ló tẹ̀sí bí Mósè ló tẹ̀sí bí ṣé ń gbọ́ mi ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ká mú sìgínà nǹkan tó wọṣọ sójà tó lọ fà sójà dáràn mo jẹ́ sójà òjẹ́ sọ pé àwọn mú sójà wọn náà wọ́n mú fake sójà so bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn ènìyàn sì jẹ́ tẹ́ bá yẹn nìkan tó ní òun jẹ́ pastor prophet tó ń ṣe nǹkan tí bíbélì lòdì sí tàbí tó lọ́hùn òfẹ́ kì í ṣe prophet o ẹ má tẹ̀ pé ní Christian tẹ̀ pé ní fake Christian or fake prophet so iṣẹ́ yẹn ló ń ṣe tẹ́lẹ̀ ó kàn fún yẹn bójú kẹ́ má bàa fúnra sí òun ni so mo clear ọ̀rọ̀ yẹn fún ọ̀gá blogger Ẹlẹ́yẹlé tẹ̀ ń sọ pé gbogbo wòlíì bákan náà gbogbo wòlíì kan bákan náà o àwọn wòlíì dáadáa wà àwọn pastor dáadáa wà àwọn àfáà dáadáa wà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ babaláwo dáadáa wọ́n wà dáadáa wọ́n wà so kò sí ẹ̀sìn tó ní pàǹdà nínú so ṣùgbọ́n nǹkan tèmi kàn sọ ni wípé eléyìí tí ẹ̀yin bàbá wa wòlíì ṣe sí mi tẹ̀ sọ́ra ẹni blogger ọ̀sán gangan lórí ọ̀rọ̀ olùwàlọ́ ẹ̀ kí ló dé tẹ́ ok ẹ̀yin bàbá yẹn bí a kẹ́ kóra yín jọ kẹ́tẹ̀ bí a kẹ́ protest lọ sí national secretariat yín ní CAC mi ṣeré náà kẹ́yìn ọjọ́ rẹ̀ láàrin ara yín kẹ́ má máa fi ta ẹ̀rẹ̀ báwọn churches tó kù ọ̀rọ̀ yìí ó ti ń bó ṣe ń lọ yìí kò yé wa mọ́ so mi sọ pé nìkan ló ṣe dire mi sọ pé nìkan ni ò ṣe dà ṣùgbọ́n ẹ apply ọgbọ́n Ọlọ́run bí Bíbélì sọ wípé ìbùkún ni fún ọmọ ọdún náà tó fọgbọ́n sí iṣẹ́ rẹ̀ jù ẹ̀ ó sì jẹ́ ní ẹ̀ this is Adomade bye for now. Ade Omade, advocates for the masses.